Tata. Daya lórí ẹ̀. N'ọgwụ ọmịnọ bịọ ẹdájọ òkpukpe ayé àbí wọn rẹ̀ rí ẹ̀yẹ́ tí a mẹ́ nyere ẹwẹ́ bó kékeré nyere ụkwa ní àbíkẹ̀ náà yà sọ nyere ìdá mùsùlùmí yà nyere ẹwẹ́ bó ní ọjọ́ ẹ̀mẹ́gbẹ̀ yòbọ̀ ní ajé ní máa pọ̀lọ́ Agbalere na kanya so yi fide e o oyo wedo na ye ya de bibi obe agberi mo ipa ye ti re anga ye ya de ye ti obe amari na je pina fo ha o iwi fi mo do agbalere na kanya so yi agberi mo ipa yẹn ti le anga ye ya de yẹn ti ọbẹ amagi o ọ̀nà kẹfì náà fọwọ́ ká o. Amagi o ọ̀nà kẹfì náà fọwọ́ ká o. Èrí mo ìgbà mọ̀dìẹ ọ̀nà kẹfì náà fọwọ́ ká o. Agbalebe na kia so ibodi ifi mwerwe agbalebe na kia so ibodi eke no na yo wedo ana ye na de fifi obe agberi mo ibeti ana de fiati obe agberi mo ibeti ana ye de fiati obe o mario ana ye kwina ko o Ẹ ti ọgbẹ́ o, ẹ ti ọgbẹ́ wọ̀ sí mi.
ya de yome mo ya ga ya we ya o ma nga ki ku na fo ka o igo pa modi ase me o ga pa modi ma do ga ma me gba eri uye ọba modi ma do ga ma me wu won to ta me ge o di ọba modi ma do ga ma me won se ti be la ki ami Ijejejeje o wala gogo yong wa dederi o di 19th of May eyin awe o mind de gbe next month mananu ke ngoro wa ke ngori si ngoma ere e support wa yele gualo kobo ngamomi wala wo wa happy me wa yo bona wa yo bona mo ngeme da mo ege me da gwasa bu wa bi era me wala gogo no te we mi ra lele me doto mo de digi agbon we mi me wa gi ja oko wala gogo wa we ra me wala gogo abi je me ngire bu wa yo bo me yo bu wa dwalo wala o wa to ya mo aso na ya jugbade o ifi mo bi mu iye musician ogbo ma yesi wala gogo o wa to ọ̀fẹ́ mi àgún bọ̀gàn ọ̀dọ́ láti wáyé pa. Ìwé níyàn mọ̀ rẹ̀ bí ẹ̀gún aráwẹ̀ pàkà rẹ̀ ní pàmò. Ènìyàn gbọ́mọ̀ rẹ̀ pàkà ọ̀gídọ̀. Respect wa kàbámà. Onyonya gbolu gbede gbede let's go
Thank you.